Wọ́n ti mú àwọn afurasí tó pa tọkọ-taya Fátilóyè àtọmọ wọn lọ́jọ́ ọdún tuntun l'Abẹ́òkúta. Ọ̀tàfàsókè yìí dó borí, bọ́ba ayé kò rí ọ, tọ̀run ń wò ọ́. Gẹ́gẹ́ báwọn àgbà ṣe ń sọ, òwe yìí ló mú ọ̀rọ̀ àwọn afurasí ọ̀daràn mẹ́ta kan run odidi ìdílé kan nígbà tí wọ́n ṣekú pa tọkọ-taya Kẹ́hìndé Fátilóyè àti Bùkọ́lá Fátilóyè nínú ilé wọn lóru ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2023 tí wọ́n sì dáná sun òkú wọn mọ́lé. Ẹ̀yìn èyí ni wọ́n lọ dé ọmọ kan ṣoṣo tí tọkọ-taya náà bí, Ọrẹolúwa Fátilóyè, tí wọ́n sì lọ jù ú sódò Ògùn níbi tó kú sí. Ni wọ́n bá sá lọ tèfètèfè, àmọ́ lẹ́yìn 40 ọjọ́ tí wọ́n ti hùwà ọ̀daràn náà, ọwọ́ agbófinró ti bà wọ́n. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn, Abímbọ́lá Oyèyẹmí, ló fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 9 oṣù kejì yìí l'Abẹ́òkúta. Ó ní lọ́jọ́ ìṣẹ̀lẹ̀ náà níṣe làwọn afurasí apààyàn yìí lúgọ pamọ́ sí tòsí ṣọ́ọ̀ṣì tí tọkọ-taya náà ti lọ ṣèsìn àlàjá ọdún tuntun, tí wọ́n sì tẹ̀lé wọn bí wọ́n ṣe ń padà sílé wọn tó wà ládùúgbò Ìbàrà GRA l'Abẹ́òkúta kí wọ́n tó ṣiṣẹ́ burúkú ọwọ́ wọn. Ọmọ kan Felix tí wọ́n láwọn olóògbé yìí gbà sọmọ ni wọ́n jí gbé pẹ̀lú Ọrẹolúwa lẹ́yìn tí wọ́n pa àwọn òbí wọn tán tí wọ́n sì dáná sunlé. Wọ́n sì ju Felix àti Ọrẹolúwa sódò papọ̀ ni, ṣùgbọ́n Ọlọ́run bá Felix ṣe, orí kó yọ, ó dọ́gbọ́n wẹ̀ jáde. Lọ́jọ́ kẹta tí òkú Ọrẹolúwa ti ń jẹrà ló fò sójú omi làwọn agbófinró pe Felix láti wá wo òkú náà bóyá yóò dámọ̀. Ó dámọ̀, ó sì dá dẹ́rẹ́bà tó ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn tọkọ-taya yìí, Lékan Adékànbí mọ̀. Ó ní dẹ́rẹ́bà náà wà lára àwọn tó ṣiṣẹ́ burúkú lóru ọjọ́ náà. Ṣé lójú ẹsẹ̀ tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé làwọn ọlọ́pàá ti mú Lékan Àkànbí gẹ́gẹ́ bí afurasí àkọ́kọ́. Àmọ́ lẹ́yìn ọ̀sẹ̀ kan, Lékan ráàyè sá mọ́ àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ lọ́wọ́ láhàámọ́ àwọn ọlọ́pàá tí wọ́n fi sí. Èyí ló sì mú kí wọ́n kéde pé àwọn ń wá a. Ṣá Oyèyẹmí ti fìdí ẹ̀ múlẹ̀ báyìí pé ọwọ́ ti tẹ Lékan padà, wọ́n sì ti mú àwọn méjì míì tí wọn ò tí ì dárúkọ wọn, ìwádìí sì ń tẹ̀ síwájú. Faith Adébọ́lá ló ṣàkójọpọ̀ ìròyìn náà fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Ismail Adéẹ̀yẹ ló kà á sétígbọ̀ọ́ yín.